géńdé márùn-ún fẹ̀wọ̀n ṣeré ní Festac èyí lohun tí wọ́n ṣe. Aláròye máa wí o. àfàìmọ̀ ni kì í ṣe akóló ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ táwọn afurasí ọ̀daràn márùn-ún kan tọ́wọ́ àwọn ọlọ́pàá Èkó ṣẹ̀ṣẹ̀ bá yìí ni wọn yóò gbà sọdá síwájú adájọ́ tí wọn yóò sì ta àtàrẹ́tàrẹ́ láti kóòtù dé ọgbà ẹ̀wọ̀n látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé wọ́n ń ṣe ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ òkùnkùn ayé tíjọba ti fòfin dè. àmọ́ wọn ò fi mọ́ níbẹ̀ o, wọ́n tún ní ẹrù òfin, egbòogi olóró àtàwọn nǹkan ìjà burúkú míì ni wọ́n bá lọ́wọ́ wọn. àwọn dúkìá kan sì wà níkàáwọ́ wọn tí wọn ò tí ì lè ṣàlàyé ibi tí wọ́n ti rí i ní pàtó. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó abilékọ Adébísí Abímbọ́lá ló na ọ̀rọ̀ yìí sórí atẹ́gùn nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ s'Aláròyé lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ 30 oṣù kẹfà ọdún 2026 yìí. SP Abímbọ́lá ní àìpẹ́ yìí lásìkò táwọn ọlọ́pàá ń ṣàyẹ̀wò ọkọ̀ nírònà lágbègbè àgọ́ sí Festac Bridge ni wọ́n ṣalábàápàdé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry bọ̀gìnì kan. àwọn géńdé méjì ni wọ́n wà nínú rẹ̀. orúkọ wọn ni Emmanuel John ẹni ọdún 24 àti David Godwin ẹni ọdún 28. ìrísí wọn sì mú ìfura lọ́wọ́ làwọn ọlọ́pàá bá ní kí wọ́n páàkì káwọn lè ṣàyẹ̀wò ọkọ̀ wọn. wọ́n sì ṣe bẹ́ẹ̀, àmọ́ wọn ò tí ì yẹnu ọkọ̀ náà wò jìnnà tí wọ́n fi kan nǹkan lẹ́búlẹ́bú tí wọ́n tọ́jú pamọ́ sínú ọkọ̀ náà. wọ́n ní egbòogi olóró ni kinní náà jọ, òun ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. àwọn méjèèjì sì jẹ́wọ́ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn ayé làwọn. èyí ló jẹ́ káwọn agbófinró mú wọn dáadáa tí wọ́n sì túbọ̀ tọpinpin wọn débi tí wọ́n fi bẹ̀rẹ̀ sí í ka àwọn ẹlẹgbẹ́ wọn yòókù tí wọ́n jọ ń ṣẹgbẹ́ òkùnkùn. lọ́gán sì ni wọ́n ti lọ mú 3 lára wọn. àwọn 3 ọ̀hún ni Ṣèyí Adétọ̀nà ẹni 20 ọdún, David Chigozie ẹni ọdún 25 àti Samuel Owubokiri tóun náà jẹ́ ẹni ọdún 25. gbogbo àwọn yìí ni wọ́n jẹ́wọ́ pé lóòótọ́ làwọn ń ṣẹgbẹ́ òkùnkùn ayé. nígbà táwọn ọlọ́pàá tẹ̀lé kó wá wọn lọ sáwọn ibi tí wọ́n ń jẹ̀ sí, oríṣiríṣi ẹrù òfin ni wọ́n bá ní sàkání wọn. lára ẹ̀ ní ẹ̀wù àti ṣòkòtò aṣọ sọ́jà, àdá apaná 2, àáké tí wọ́n fi ń jà kan, ọ̀bẹ aṣọ́rọ̀ kan, káàdì síìmù rẹpẹtẹ bíi 500 500 sim cards, fóònù olówó ńlá 5, ẹ̀rọ kọ̀ǹpútà alágbélétan ìyẹn laptop 5, oògùn abẹnugọ̀ngọ̀ oríṣiríṣi àtàwọn èròjà egbòogi olóró míì. àtàwọn àti gbogbo ẹsíbíìtì tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ yìí wọ́n ti wà lákàtà àwọn ọlọ́pàá ní ẹ̀ka tí wọ́n ti ń ṣòfíntótó ìwà ọ̀daràn. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CP Fatai Tijani ti sọ pé àwọn máa ṣèwádìí ìjìnlẹ̀ nípa àwọn afurasí ọ̀daràn wọ̀nyí nítorí àwọn nǹkan tí wọ́n bá lọ́wọ́ wọn yìí fi hàn pé àfàìmọ̀ ni wọn kò tún mú ìwàkiwà míì mọ́ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n jẹ́wọ́ rẹ̀. ó ní lẹ́yìn ìwádìí gbogbo wọn yóò lọ farahàn níwájú adájọ́ láìpẹ́. bẹ́ẹ̀ ló túbọ̀ pàrọwà sáwọn olùgbé ìpínlẹ̀ Èkó pé kí wọ́n túbọ̀ máa fura nítorí ojú lalákàn fi ń ṣọ́rí, ìfura sì lóògùn àgbà. ó láwọn ọlọ́pàá ò ní sinmi láti máa fi àwọn kọlọ̀rọ̀ sí oníwà ọ̀daràn tó wà nípìnlẹ̀ Èkó jófin. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.